Jide Kosoko Ati Yinka Quadri ti ṣàlàyé ìdí tí wọn kò fi lè gbé Ogogo lọ fún ìtọ́jú lọ́dọ̀ èèyàn tó lé ní 500 tó fẹ́ tọ́jú rẹ̀. Ogunjọ oṣù kẹjọ fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọdún ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Ogun àti Èkó ṣe kéde ìsinmi lẹ́nu iṣẹ́. Ọwọ́ ikọ̀ àjọ DSS tẹ ọkùnrin kan nípínlẹ̀ Kogi fún bí ó ṣe ń wọ aṣọ DSS àti ìbọn ìléwọ́ dẹ́rùbà àwọn èèyàn gba owó lọ́wọ́ wọn. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú àwọn àjọ lágbàáyé láti gbé ìgbésẹ̀ ìrànwọ́ fún àwọn èèyàn agbègbè tó ń kojú ìṣòro àìní. Ilé-ẹjọ́ gíga ìlú Èkó ti pàṣẹ pé kí wọ́n fi àwọn ọkùnrin mẹ́ta kan sí àhámọ́ lórí ẹ̀sùn gbígbé ìbọn wọ Nàìjíríà lọ́nà àìtọ́. Ó ti di olúfimọ́, mo jáwé olúborí o, mi ò jáwé olúborí o. Ìbò ọdún 2027 ni yóò jẹ́ ìgbà tó kẹ́yìn tí màá díje dupò ààrẹ ilẹ̀ Nàìjíríà. Atiku Abubakar ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ọbásanjọ́ ò lágbára òṣèlú kankan. Kódà ẹgbẹ́ Àrẹwà ló gbé dé ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Atiku Abubakar ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé ìsẹ̀mí ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Gómìnà Adeleke dọ̀bálẹ̀ láti fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn tó jáwé olúborí ìbò gómìnà tó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fọ́nrán fídíò kan tó ń fi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke hàn nígbà tó ń dọ̀bálẹ̀ níwájú ẹ̀gbọ́n rẹ̀ dókítà Adédèjì Adeleke láti fi ẹ̀mí ìmoore hàn fún ìrànlọ́wọ́ tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe fún un lákòókò ìdìbò gómìnà tó ṣẹ̀ṣẹ̀ parí tí ó di gbajúgbajà lórí àwọn ẹ̀rọ ayélujára. Délé Mọ̀mọ́dù ló pín fídíò náà lójú òpó Twitter rẹ̀ ní ọjọ́rú Wednesday. Nínú fídíò náà, wọ́n rí gómìnà Adeleke tí ó dọ̀bálẹ̀ pátápátá níwájú ẹ̀gbọ́n rẹ̀ ní ọ̀nà àṣà ìbílẹ̀ Yorùbá láti fi ọ̀wọ̀ àti àpọ́nlé hàn. Adédèjì Adeleke ní bàbá olórin tàkasúfèé olókìkí Davido. Ẹ̀gbọ́n Adeleke náà gbàdúrà fún gómìnà náà àti ìjọba rẹ̀ nígbà tí àwọn mọ̀lẹ́bí àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn ń wo ohun tó ń ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí àjọ INEC kéde Adeleke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Adeleke ní ìbò 511,067 tó fi fìdí olùdíje tó súnmọ́ jùlọ janlẹ̀ Bọ́lá Oyèbáméjì ti ẹgbẹ́ òṣèlú APC ẹni tó ní ìbò 444,815. Fídíò náà ti fa ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn lórí Twitter pẹ̀lú bí àwọn ènìyàn ṣe yin gómìnà náà fún ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ tó fi hàn àti fún àwọn àṣà àti ìṣe ìdílé Adeleke. Olùṣàmúlò ojú òpó Twitter kan tó ń jẹ́ Tìó Ayọ̀dèjì sọ pé ohun kan tí mo fẹ́ràn nípa àṣà Yorùbá ni bí a ṣe ń bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà gidigidi. Ó lè di ẹni tó wà ní ipò gíga jùlọ síbẹ̀ ó tún lè dọ̀bálẹ̀ níwájú àgbàlagbà. Ṣé àṣà yìí sì lágbára láàrin àwọn ọ̀dọ́ Yorùbá lónìí? Ó kúkú mọ ìdáhùn rẹ̀. Ní ìdáhùn sí, Nazil A. Usman sọ pé ìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà àti fún àwọn aláṣẹ tó wà nípò jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ẹnikẹ́ni kò lè gbà kúrò lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá. Cosmas Nnamdi Nweke náà sọ pé mo fẹ́ràn ọkùnrin yìí, mo tún fẹ́ràn irú ìbáṣepọ̀ àti ìfẹ́ tó hàn gbangba nínú ìdílé Adeleke. Ayọ̀dèjì tún fi kún pé èyí jẹ́ ìdámọ̀ ọmọlúàbí. Ọ̀gbẹ́ni gómìnà, a dúpẹ́ pé ẹ ò jẹ́ kí àkókò kúkúrú tí agbára àti ipò fi wà lọ́wọ́ yín mú yín kí ẹ gbàgbé ẹ̀mí ìmoore sí Ọlọ́run Olódùmarè àti sí ènìyàn. Jide Kosoko Ati Yinka Quadri ti ṣàlàyé ìdí tí wọn kò fi lè gbé Ogogo lọ fún ìtọ́jú lọ́dọ̀ èèyàn tó lé ní 500 tó fẹ́ tọ́jú rẹ̀. Òròmọadìẹ ń sunkún ìyẹ́, igba ìyẹ́ dàbò adìẹ ní ọ̀rọ̀ dà báyìí fún gbajúmọ̀ òṣèré Taiwo Hassan Ogogo pẹ̀lú bí àwọn èèyàn tó lé ní 500 ṣe ti dìde fún ìtọ́jú rẹ̀ tí wọ́n sì ń sọ pé kí wọ́n gbé e wá káwọn tọ́jú rẹ̀ fún àìsàn jẹjẹrẹ tó ń ṣe é. Àmọ́ ṣá, Ogogo kò ṣeé gbé kiri bẹ́ẹ̀ lásìkò yìí báwọn tó fẹ́ tọ́jú rẹ̀ ṣe pọ̀ bíbà tó. Àgbà òṣèré míì ọmọọba Jide Kosoko ló sọ èyí di mímọ̀ lójú òpó Instagram àti Facebook rẹ̀ lọ́jọ́rú Wednesday. Bákan náà ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Ogogo lágbo tíátà Alhaji Yinka Quadri náà ṣàlàyé bẹ́ẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ní àwọn ọmọ Ogogo méjì Kira àti Lima Hassan fi omijé kéde pé bàbá àwọn ti ní àìsàn jẹjẹrẹ tó ti wà ní ìpele 4. Nínú àtẹ̀jáde tí olóyè Jide Kosoko fi sójú òpó Instagram àti Facebook rẹ̀ ló ti ní a dúpẹ́ tọkàntọkàn
lọ́wọ́ gbogbo èèyàn tó ti fi ti ọmọnìyàn ṣe nípa ìlera akẹgbẹ́ wa ọ̀wọ́n Alhaji Taiwo Babatunde Hasan táwọn èèyàn mọ̀ sí Ogogo. A ti rí i bẹ́ẹ̀ ni a ti gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àdúrà ìyànjú àti ìfẹ́ láti ṣe ìrànlọ́wọ́. A sì fẹ́ dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo yín. A dúpẹ́ gidi lọ́wọ́ gbogbo èèyàn tó fi ara wọn sílẹ̀ láti dìde ìrànwọ́ nílànà ti ẹ̀mí, ìlànà ìṣègùn òyìnbó àti ní gbogbo ọ̀nà yòówù. Àtẹ̀jáde náà kò ṣàìmọ̀ rírì àwọn èèyàn tó ti kàn sílé Ogogo pé àwọn lè tọ́jú rẹ̀ nílànà ẹ̀mí, àwọn tó ní àwọn lè ṣe ti ìtọ́jú ara àtàwọn tó tún ní ọ̀nà mìíràn tí wọ́n fẹ́ gbàtọ́jú òṣèré náà. Ṣùgbọ́n a fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ kálukú wa láti má ṣe dẹ́kun àdúrà ṣíṣe fún Ogogo. Ẹ jọ̀wọ́ ẹ tẹ̀síwájú láti máa ṣe àdúrà pẹ̀lú wa. A gbàgbọ́ gidigidi pẹ̀lú àdúrà yín, àdúrà tiwa àti àánú Ọlọ́run alágbára. Táyé yóò borí ìṣòro yìí láyọ̀. Kò sóhun tí yóò ṣe níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà kà lápá kan. Ohun kan tí olóyè Jide Kosoko tún yànnàná rẹ̀ nínú àtẹ̀jáde rẹ̀ ni pé káwọn èèyàn má ṣe bínú báwọn kò bá lè gbé Ogogo wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú. Jide Kosoko fi kún pé ó ṣòro púpọ̀ fún wa báyìí láti gbé láti ilé ìwòsàn lọ sí àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ fún ìtọ́jú, pàápàá tí a bá wo iye ọ̀pọ̀ èèyàn tó ti nawọ́ ìrànwọ́. A ti rí èèyàn tó lé ní 300, kódà a ti rí àwọn tó lé ní 500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí gbogbo wọn fi òtítọ́ gbàgbọ́ pé àwọn lè ṣe ohun tí yóò ràn lọ́wọ́. Ìdojúkọ tá a ní kò ju pé níbo la fẹ́ gbé lọ àti báwo la ṣe fẹ́ gbé láti ilé ìwòsàn nígbà tó sì ń gba ìtọ́jú lọ́wọ́. Ẹ dákun, a fẹ́ kó yé yín pé àìlè gbé lọ bá ẹnìkankan kò túmọ̀ sí pé a kò mọ rírì yín o. Bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé à ń ṣiyèméjì lórí èròǹgbà tàbí ìfẹ́ yín láti ránṣẹ́ ìrànwọ́. Àtẹ̀jáde náà sọ pé kàkà bẹ́ẹ̀ ìfẹ́ tó lékenkà yìí kún àwọn lójú ni o bí kálukú ṣe dìde sí Ogogo. Fún ìdí èyí ọmọọba Jide Kosoko rọ kálukú láti máa ṣe ohunkóhun tí wọ́n bá mọ̀ láti ibi tí wọ́n bá wà láì jẹ́ pé àwọn gbé òṣèré náà lọ bá wọn. Ogunjọ oṣù kẹjọ fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọdún ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Ogun àti Èkó ṣe kéde ìsinmi lẹ́nu iṣẹ́. Gbogbo ogúnjọ oṣù kẹjọ ọdọọdún ní àyájọ́ ọdún ìṣẹ̀ṣe nílẹ̀ Nàìjíríà, pàápàá lẹ́kùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè náà. Àwọn oníṣẹ̀ṣe láwọn ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá sì ń jáde síta láti ṣàjọyọ̀ ọdún ìṣẹ̀ṣe yìí pẹ̀lú orin, ijó àti àdúrà gbígbà. Lára àwọn ìpínlẹ̀ tó ti buwọ́lu àyájọ́ náà fáwọn oníṣẹ̀ṣe náà ni a ti rí ìpínlẹ̀ Ògùn, Èkó, Ọ̀ṣun àti Ọ̀yọ́, tí àwọn ìjọba náà sì tún kéde ìsinmi fún gbogbo òṣìṣẹ́ pátápátá. Ogúnjọ́ oṣù kẹjọ ọdún ni àwọn ẹlẹ́sìn àbáláyé yà sọ́tọ̀ fún àyájọ́ ọdún ìṣẹ̀ṣe láti ṣàjọyọ̀ ẹ̀sìn àbáláyé lágbàáyé. Láti ọdún pípẹ́ ni àwọn àgbààgbà nídìí ìṣẹ̀ṣe ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ìjọba, pàápàá ìjọba Nàìjíríà, láti buwọ́lu ọjọ́ kan fún wọn tí wọn yóò máa ṣayẹyẹ ọdún ìṣẹ̀ṣe. Àwọn àgbààgbà tí aṣojú àṣà náà ké gbàjarè yìí tí wọ́n sì láwọn náà lẹ́tọ̀ọ́ láti ní ọjọ́ kan tí wọn yóò máa ṣayẹyẹ ọdún wọn lọ́dọọdún. Gbogbo wọn sì panupọ̀ ya ogúnjọ́ oṣù kẹjọ ọdọọdún sọ́tọ̀ láti sàmì ọdún ìṣẹ̀ṣe. Ṣáájú, ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ni wọ́n ti ń kéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ tẹ́lẹ̀ láti fi ṣe àjọyọ̀ ọdún ìṣẹ̀ṣe. Èyí ló mú káwọn ìpínlẹ̀ yòókù bíi Ọ̀yọ́, Ògùn àti Èkó náà darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa èèkànnàmọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lọ́rùn pé kó kéde ọjọ́ àjọ̀dún ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Lẹ́yìn náà ni ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́ lu òfin tó ti ọdún ìṣẹ̀ṣe lẹ́yìn àti kíkéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fáwọn oníṣẹ̀ṣe. Kò pẹ́ sígbà náà sì ni ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé fi òǹtẹ̀ lu òfin táwọn aṣòfin buwọ́ lù náà lọ́dún 2020. Gẹ́gẹ́ bí àwọn àgbà awo tó bá BBC News Yorùbá sọ̀rọ̀ ṣe sọ, ọdún ìṣẹ̀ṣe jẹ́ ọdún ìrántí ìpìlẹ̀, orí àti Olódùmarè. Nínú ọ̀rọ̀ tirẹ̀, babaláwo Jogodo nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú BBC News Yorùbá ní ọdún ìṣẹ̀ṣe ni wọ́n fi rántí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá láti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àwo Jogodo ní àwọn ìjọba nílò láti túbọ̀ ṣe àtìlẹ́yìn fún ọdún ìṣẹ̀ṣe náà nítorí òun ni ó mú ìrántí wá fún àwọn ọmọ káàárọ̀ oòjíire láti mọ pàtàkì wọn ní orílẹ̀-èdè àgbáyé. Babaláwo Jogodo ní ìṣẹ̀ṣe ní gbòǹgbò ènìyàn àti pé ó dára kí a máa mú ìmọ̀ nípa ọdún náà kó àwọn èwe, yóò mú kí ààtò àti ìdúró déédéé wà láwùjọ, yóò sì dín àwọn ìwà kò tọ́ gbogbo kù láwùjọ. Àgbàwo ní ilẹ̀ Yorùbá náà sọ di mímọ̀ pé ọdún tó yẹ kí gbogbo ọmọ Yorùbá mú ní kókó torí ọdún tó so gbogbo wa papọ̀ ni láì fi ti ẹ̀sìn mìíràn ṣe. Jogodo ṣàlàyé pé yàtọ̀ sí ìrẹ́pọ̀ tí ọdún náà yóò tún mú,
báwọn ọmọ Yorùbá ọdún náà yóò tún fáwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ní àǹfààní láti mọ̀ nípa àṣà àti ìṣe ìran wọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn oníṣẹ̀ṣe náà, akọ́dá awo tilẹ̀ Ìbàdàn olóyè Ifálérè Ọ̀dẹ́gbọlá ṣàlàyé pé àwọn òbí orí Olódùmarè ní ìṣẹ̀ṣe àti pé àìmọ̀kan ló ń ṣe àwọn tó rò pé ìdíbàjẹ́ àti ìwà òkùnkùn ni. Akọ́dá awo ni ó yẹ ká jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà, àyájọ́ ìṣẹ̀ṣe yìí sì ni wọn yóò lò láti gba àkànṣe àdúrà sí Ọlọ́run àti àwọn alálẹ̀. Ó ní Ọ̀rúnmìlà ló kọ́kọ́ fi ìpìlẹ̀ ìlànà ìṣẹ̀ṣe yìí lélẹ̀ ṣáájú ẹ̀sìn mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì, nítorí gbogbo ẹlẹ́sìn ló ń tọpasẹ̀ ara wọn dé ìdí ẹ̀sìn ìṣẹ̀ṣe. Bákan náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ni ẹ̀sìn àdáyébá nílẹ̀ Yorùbá kó tó di pé àwọn òyìnbó aláwọ̀ funfun gbé àwọn ẹ̀sìn bíi kìrìsìtẹ́nì àti ìsìláàmù wá. Lára àwọn ètò tó máa ń wáyé lásìkò ọdún ìṣẹ̀ṣe ni àdúrà táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ máa ń ṣe, ètùtù ní oríṣiríṣi, ìwọ́de lójú pópó àtàwọn èso mìíràn tó ní nǹkan ṣe pẹ̀lú àṣà Yorùbá. Ohun mẹ́jọ pàtàkì nípa ọdún ìṣẹ̀ṣe. Orúkọ tí wọ́n ń pe ọdún náà ìṣẹ̀ṣe túmọ̀ sí àṣà ìbílẹ̀ ilẹ̀ Yorùbá. Ọdún náà sì ló ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ wa. Onírúurú àwọn ẹlẹ́sìn àbáláyé bíi oníṣàngó, ọlọ́ya, onífá, ológun, babaláwo, ọlọ́ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń parapọ̀ sí ọdún ìṣẹ̀ṣe. Lára àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó máa ń ṣe ètò lásìkò ọdún ìbílẹ̀ ni àwọn eléégún, olórò àti ẹ̀yọ̀. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yìí ló wà lábẹ́ àbùradà ẹgbẹ́ kan ṣoṣo tí wọ́n ń pè ní Traditional Religious Worshippers Association of Nigeria (TRAWASO). Àwọn ìpínlẹ̀ tí ọdún ìṣẹ̀ṣe ti máa ń wáyé ní Ọ̀ṣun, Ògùn, Èkó, Kwara, Ẹdó, Oǹdó, Ọ̀yọ́, Èkìtì àti Kogi. Ogúnjọ́ oṣù kẹjọ ọdọọdún sì ní ìjọba ilẹ̀ Yorùbá fòǹtẹ̀lù fáwọn oníṣẹ̀ṣe láti máa ṣe ọdún náà. Lára nǹkan tó máa ń wáyé lásìkò ọdún ìṣẹ̀ṣe ni ètùtù ṣíṣe, àdúrà gbígbà, orin àti ijó jíjó, ìwọ́de àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́pọ̀ ìgbà aṣọ funfun ni wọ́n sábà máa ń wọ̀ láti ṣe ọdún ìṣẹ̀ṣe. Ọwọ́ ikọ̀ àjọ DSS tẹ ọkùnrin kan nípínlẹ̀ Kogi fún bí ó ṣe ń wọ aṣọ DSS àti ìbọn ìléwọ́ dẹ́rù bá àwọn èèyàn gba owó lọ́wọ́ wọn. Iléeṣẹ́ agbófinró ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ẹ̀ka DSS ti fi gbòòrò òfin gbé ọkùnrin kan tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Kogi tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ṣe bí òṣìṣẹ́ DSS tí ó sì ń lo ìrísí náà láti dẹ́rù ba àwọn awakọ̀ àti àwọn arìnrìn-àjò àti láti gba owó lọ́wọ́ wọn nílùú Àbújá. Orúkọ afurasí náà ni Mofẹ́rẹwàmáyé, ẹni tó wá láti Àgbájọjún village ní ìjọba ìbílẹ̀ Mopamuro nípínlẹ̀ Kogi. Àwọn òṣìṣẹ́ àjọ DSS mú Mofẹ́rẹwà ní alẹ́ ọjọ́rú Wednesday ní àyíká agbègbè tí wọ́n pè ní Nitel Junction lójú ọ̀nà Adétòkunbọ̀ Adémọ́lá ní Wúsọ kejì olú ìlú Nàìjíríà l'Àbújá. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, Máyé wọ aṣọ àjọ DSS nígbà tí wọ́n mú un, tí wọ́n sì tún sọ pé wọ́n rí ìbọn ìléwọ́ kan lọ́wọ́ rẹ̀. Fífi gbòòrò òfin gbé ọkùnrin náà wáyé lẹ́yìn tí àjọ DSS gba ìròyìn kan tó sọ nípa ẹni ọkùnrin náà tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ṣe bí òṣìṣẹ́ aláàbò tó sì ń lo àṣẹ tí aṣọ rẹ̀ fún un láti dẹ́rù ba àwọn ènìyàn àti láti béèrè owó lọ́wọ́ wọn. Lẹ́yìn tí wọ́n mú un, wọ́n fi sí àhámọ́ fún àwọn ìwádìí tí ó ní í ṣe lórí ọ̀ràn tí ó dá. Ó sọ fún àwọn olùṣèwádìí pé aṣọ DSS àti àwọn ohun èlò ikọ̀ agbófinró ọlọ́pàá tí wọ́n rí lọ́wọ́ rẹ̀ jẹ́ ti arákùnrin rẹ̀ tó ti dolóògbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday Maye. Ó tún sọ pé arákùnrin rẹ̀ ti ṣiṣẹ́ pẹ̀lú DSS kí ó tó kú àti pé òun lòún palẹ̀ aṣọ náà àti àwọn ohun èlò náà mọ́ lẹ́yìn ikú rẹ̀. Lọ́wọ́ báyìí, àwọn olùṣèwádìí ń ṣàyẹ̀wò lórí bóyá Maye ti ń lo aṣọ náà àti ìbọn ayédèrú náà rí láti ṣe bí òṣìṣẹ́ DSS àti bí iṣẹ́ tí wọ́n fi ẹ̀sùn kàn náà ṣe sọ pé ó ti tó bí ó ti gbòòrò tó. Ìròyìn náà kan tún sọ pé àjọ DSS ń ṣàyẹ̀wò bí Maye ṣe rí aṣọ ìmúlò DSS àti àwọn ohun èlò míì tó ní ṣe pẹ̀lú iṣẹ́ DSS. Fífi gbòòrò òfin gbé ọkùnrin náà ló wáyé ní àkókò tí ìbànújẹ́ àti ìbẹ̀rù nípa ààbò ń pọ̀ sí, pàápàá lórí àwọn ọ̀daràn tí wọ́n ń ṣe bíi àwọn òṣìṣẹ́ agbófinró láti rí àyè bá àwọn ènìyàn tí kò mọ̀ sí àwọn ṣe dẹ́rù bà wọ́n tàbí kí wọ́n lo èyí láti ṣe àwọn ìwà ọ̀daràn míì. DSS ti ń kìlọ̀ sí gbogbo ènìyàn pé kí wọ́n má ṣe lo aṣọ, àmì ìdánimọ̀ àti àwọn ohun èlò tó jọmọ́ ti DSS láìsí àṣẹ, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń lò wọ́n láti ṣe ìwà ọ̀daràn tàbí láti tan aráàlú jẹ. Wọ́n ní ẹnikẹ́ni tí ó bá dá aṣọ irú rẹ̀ sọ̀rọ̀ yóò rí pípọ́n ojú òfin. Obìnrin
àkọ́kọ́, Olúrẹ̀mí Tinubu pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú àwọn àjọ lágbàáyé láti gbé ìgbésẹ̀ ìrànwọ́ fún àwọn èèyàn agbègbè tó ń kojú ìṣòro àìní. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, Olúrẹ̀mí Tinubu ti ké gbàjarè fún ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára láàrin àwọn orílẹ̀-èdè àgbáyé àti fífún àwọn èèyàn agbègbè tí kò lágbára ní agbára sí i láti lè kojú àwọn ìṣòro àìní tó ń ṣẹlẹ̀ káàkiri ayé. Obìnrin àkọ́kọ́ náà sọ pé ìpè yìí nínú àtẹ̀jáde rẹ̀ kan tó gbé jáde fún àwọn oníròyìn láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìrànwọ́ àwọn ènìyàn àgbáyé 2026 World Humanitarian Day, èyí tí wọ́n ṣe ayẹyẹ rẹ̀ ní ọjọ́rú Wednesday lábẹ́ àkòrí pé fífún ìfọwọ́sowọ́pọ̀ àgbáyé lókun àti fífi agbára fún àwọn agbègbè. Màmá Tinubu gbóríyìn fún àwọn òṣìṣẹ́ elétò ìrànwọ́ ènìyàn fún ìgboyà, ìfaradà àti iṣẹ́ aláìní ìmọ̀tara ẹni nìkan tí wọ́n ń ṣe láti fún àwọn ènìyàn tí ogun, àjálù àti àwọn ìṣòro pàjáwìrì míì bá ní ìrètí àti ìrànwọ́. Ó sọ pé àkòrí ọdún yìí ń tẹnumọ́ ìjẹ́ pàtàkì ìgbésẹ̀ àpapọ̀ tó máa ń bá a lọ kí ìrànwọ́ ènìyàn má bàa jẹ́ ohun tí wọ́n ń ṣe fún ìgbà díẹ̀ nìkan, ṣùgbọ́n kí ó tún lè mú ojútùú tó péye àti tó máa wà fún ìgbà pípẹ́. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àṣeyọrí ìrànwọ́ ènìyàn tó péye tó lè wà fún ìgbà pípẹ́ nílò ààbò fún àwọn òṣìṣẹ́ elétò ìrànwọ́, ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára láàrin àwọn orílẹ̀-èdè àti fífún àwọn àwùjọ tí ìṣòro bá ní agbára láti kó ipa pàtàkì nínú wíwá ojútùú sí àwọn ìṣòro wọn. Ó ní àkòrí ọdún yìí rán àwọn létí pé ìrànwọ́ ènìyàn tó máa ń wà pẹ́ sinmi lórí ààbò àwọn òṣìṣẹ́ elétò ìrànwọ́, fífún ìfọwọ́sowọ́pọ̀ àgbáyé lókun àti fífi agbára fún àwọn àdúgbò láti darí àwọn ìgbésẹ̀ tó lè kojú ìṣòro wọn lọ́nà tó péye. Obìnrin àkọ́kọ́, aya Ààrẹ Tinubu wá rọ àwọn ìjọba, àwọn àjọ àti ẹnìkọ̀ọ̀kan láti máa tẹ̀síwájú nínú ìrànwọ́ fún àwọn ènìyàn tí wọ́n wà nínú ipò ìṣòro àti fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láti dín ìjìyà kù ní àwọn àdúgbò tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti ń ṣẹlẹ̀. Ó tún ké sí gbogbo ènìyàn láti máa ní àṣà ìfẹ́, àánú àti ìbọ̀wọ̀ fún iyì ènìyàn, ní títẹnumọ́ pé ojúṣe gbogbo wa ni láti kojú àwọn ìṣòro ìrànwọ́ ènìyàn. Ó ní ẹ jẹ́ ká máa dúró papọ̀ nínú àánú, ká bọ̀wọ̀ fún iyì gbogbo ẹ̀mí ènìyàn, ká sì máa ṣàtìlẹ́yìn fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láìrẹ̀ láti sin àwọn ènìyàn tí wọ́n nílò ìrànwọ́. Aya Ààrẹ Tinubu tún fi àdúrà àti ìkíni rẹ̀ ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ elétò ìrànwọ́ ènìyàn àti àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ṣe ìrànwọ́ wọn nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ tí a yà sọ́tọ̀ láti mọ iṣẹ́ pàtàkì tí wọ́n ń ṣe fún àwọn ènìyàn ní àgbáyé. Ilé-ẹjọ́ gíga ìlú Èkó ti pàṣẹ pé kí wọ́n fi àwọn ọkùnrin mẹ́ta kan sí àhámọ́ lórí ẹ̀sùn gbígbé ìbọn wọ Nàìjíríà lọ́nà àìtọ́. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ ìlú Èkó ti pàṣẹ pé kí wọ́n fi àwọn ọkùnrin mẹ́ta tí ẹ̀ka Nigeria Customs Service NCS mú sí àhámọ́ nítorí ẹ̀sùn pé wọ́n gbìyànjú láti kó àwọn ìbọn pump action wọ Nàìjíríà. Adájọ́ Friday Ogazi pàṣẹ pé kí wọ́n fi Kenneth Mbonu, Kenneth Agu àti Chioma Onuoha sí àhámọ́ fún ọjọ́ 15 kí àwọn aṣojú custom lè parí ìwádìí wọn lórí ẹ̀sùn náà. Adájọ́ náà tún pàṣẹ pé kí àwọn afurasí náà wà ní àbójútó Nigerian Correctional Service títí di ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2026 tí ilé-ẹjọ́ yóò gba àbájáde ìwádìí tàbí kí wọ́n pinnu bóyá wọ́n máa gbé wọn lọ ilé-ẹjọ́. Ọ̀rọ̀ náà dá lórí kọ̀ǹténà kan tó ní nọ́mbà tẹ́mù 1845369 tí wọ́n sọ pé ó dé sí èbúté kan ní Nàìjíríà nínú ọkọ̀ ojú omi MV Velika ní ọjọ́ 8 oṣù keje ọdún 2026. Àwọn òṣìṣẹ́ custom sọ pé nígbà tí wọ́n ṣàyẹ̀wò kọ̀ǹténà náà ní ọjọ́ 5 lẹ́yìn náà, wọ́n rí àwọn ìbọn àti ohun ìjà olóró tí wọ́n fi pamọ́ sínú rẹ̀. Àṣẹ tuntun yìí tẹ̀lé àṣẹ tí adájọ́ Ogazi ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ nípa àwọn afurasí méjì mìíràn, Ejiogu Godson àti Rivat Eze, tí wọ́n wà ní àhámọ́ nípa ẹ̀rù kan náà. Àwọn aṣojú customs David Ere àti Kẹ́hìndé Bọ̀dé Ayẹni ló lọ sí ilé-ẹjọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ pàtàkì kan. Wọ́n sì bẹ̀bẹ̀ pé kí ilé-ẹjọ́ fún wọn láṣẹ láti fi àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta náà pamọ́ sí àhámọ́ nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́.
wọ́n gbé ẹ̀bẹ̀ náà kalẹ̀ lábẹ́ àwọn òfin tó yẹ pẹ̀lú Administration of Criminal Justice Act 2015, Nigeria Customs Service Act 2023 àti òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 tí wọ́n ti ṣe àtúnṣe sí àti àwọn òfin ilé ẹjọ́ gíga àpapọ̀. Ní ìbẹ̀rẹ̀, Customs ti béèrè fún àṣẹ láti fi àwọn afurasí náà sí àhámọ́ ní Enforcement Unit ti Tinkan Island Port, Apapa, tí ìwádìí yóò fi parí àti tí wọ́n bá pinnu bóyá ẹjọ́ yóò tẹ̀síwájú. Customs sọ fún ilé ẹjọ́ pé àwọn olùwádìí kò lè parí ìwádìí náà láàrin wákàtí 24 tàbí 48 tí òfin ilé ọba sọ, nítorí pé àwọn ẹ̀sùn náà jẹ́ àwọn ẹ̀sùn tó ṣe pàtàkì tí ilé ẹjọ́ gíga àpapọ̀ sì ní àṣẹ lórí wọn. Ẹ̀ka náà tún sọ pé legal unit rẹ̀ ní Tinkan Island Area Command ni yóò máa bójútó ẹ̀sùn náà tí ìwádìí bá fi hàn pé ẹ̀rí tó wà láti fi dá ẹjọ́ sílẹ̀ lòdì sí àwọn afurasí náà. Nínú ìwé ẹ̀rí tí wọ́n fi ránṣẹ́ sí ilé ẹjọ́, ọ̀gá tó ń bójútó ọ̀rọ̀ ẹjọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Apàn sọ pé ìwádìí náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí Customs gba ìròyìn ìkọ̀kọ̀ nípa kọ̀ǹténà náà. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí náà ṣe sọ, Custom Area Controller pàṣẹ fún àwọn òṣìṣẹ́ Enforcement Unit láti máa tukọ̀ kọ̀ǹténà náà lẹ́yìn tí ó dé ní ọjọ́ 7 oṣù keje. Apàn sọ pé nígbà tí wọ́n ṣàyẹ̀wò kọ̀ǹténà náà ní ọjọ́ 14 oṣù keje, àwọn òṣìṣẹ́ rí àwọn ìbọn àti ohun ìjà olóró tí wọ́n fi pamọ́ sínú rẹ̀. Èyí sì ló mú kí wọ́n mú àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta. Ó tún sọ pé ìwádìí náà gbòòrò sí lẹ́yìn tí àwọn ìròyìn tí àwọn afurasí náà fún àwọn olùwádìí tọ́ka sí àwọn ènìyàn mìíràn tí wọ́n fura sí pé wọ́n ní ọwọ́ nínú àyípadà àti yíyí àwọn àkọsílẹ̀ Customs, èyí tí wọ́n fi fẹ́ mú kí wọ́n yọ kọ̀ǹténà náà kúrò ní èbúté. Customs sọ pé àwọn ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti wá àwọn ènìyàn mìíràn tí wọ́n fura sí pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà nígbà tí àwọn olùwádìí sì ń kó ẹ̀rí jọ. Ẹ̀ka náà tún sọ fún ilé ẹjọ́ pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta ti sọ àwọn gbólóhùn kan ní iwájú àwọn òṣìṣẹ́ tí Customs ṣàpèjúwe gẹ́gẹ́ bí àwọn gbólóhùn tí wọ́n sọ láti inú ìfẹ́ ara wọn tí ó sì ní àwọn ohun tí ó lè jẹ́ ìjẹ́wọ́. Customs ṣàlàyé pé tí wọ́n bá tú àwọn afurasí náà sílẹ̀ ní àkókò yìí, ó lè ba ìwádìí jẹ́. Wọ́n sọ pé wọ́n lè kìlọ̀ fún àwọn afurasí mìíràn, dá àwọn ìgbìmọ̀ mímú àwọn ènìyàn mìíràn dúró tàbí ṣe ohun tó lè dí ìgbàpadà àwọn ẹ̀rí pàtàkì lọ́wọ́. Nítorí náà, Customs bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ fún wọn ní àṣẹ láti pa àwọn afurasí náà mọ́ fún ọjọ́ 15 kí àwọn olùwádìí lè parí iṣẹ́ wọn, kí wọ́n sì pinnu bóyá ẹjọ́ náà yẹ kí ó tẹ̀síwájú. Lẹ́yìn tí adájọ́ Ogazi gbọ́ gbogbo àwọn àríyànjiyàn náà, ó fọwọ́ sí ẹ̀bẹ̀ Customs, ó sì pàṣẹ pé kí Mbonu, Agu àti Onuoha wà ní àhámọ́ Nigerian Correctional Service fún ọjọ́ 15. Ilé ẹjọ́ náà sì sún ẹjọ́ náà sí ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2026 fún Customs láti fi àbájáde ìwádìí wọn hàn tàbí kí wọ́n ṣe ìgbésẹ̀ tó yẹ lórí fífi àwọn afurasí náà síwájú ilé ẹjọ́. Ó ti di olúfimọ, mo jáwé olúborí, mi ò jáwé olúborí. Ìbò ọdún 2027 ni yóò jẹ́ ìgbà tó kẹ́yìn tí màá díje dupò ààrẹ ilẹ̀ Nàìjíríà. Atiku Abubakar ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti kéde pé ìdìbò ààrẹ ọdún 2027 ni yóò jẹ́ ìgbà tó kẹ́yìn tí òun yóò díje dupò ààrẹ ilẹ̀ Nàìjíríà. Atiku, ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, sọ èyí nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí Facebook Live. Olùdíje ààrẹ tẹ́lẹ̀ náà ti ń lépa ipò ààrẹ Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún, ó sì ti gba tíkẹ́ẹ̀tì láti tún díje fún ipò náà ní ọdún 2027. Ìrìn àjò rẹ̀ nínú òṣèlú bẹ̀rẹ̀ sí lágbára sí i, ó sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ láàrin ọdún 1999 sí ọdún 2007. Ó tún ti lọ káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè yìí. Síbẹ̀, Atiku sọ pé bí mo bá jáwé olúborí tàbí mo bá pàdánù, ọdún 2027 ni yóò jẹ́ ìgbà tó kẹ́yìn tí màá díje fún ipò ààrẹ. Olùdíje ààrẹ tẹ́lẹ̀ náà tún fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Tinubu pé àwọn ìwé ẹ̀rí ẹ̀kọ́ rẹ̀ jẹ́ èké. Atiku tẹnumọ́ pé ẹni tó bá jẹ́ ààrẹ Nàìjíríà kò yẹ kí àwọn ìbéèrè tàbí àríyànjiyàn máa wà nípa ìwé ẹ̀rí ẹ̀kọ́ rẹ̀. Ó sọ pé èmi ni mo gbé ọ̀rọ̀ tó kan àwọn ìwé ẹ̀rí ẹ̀kọ́ ààrẹ Bọ́lá Tinubu kalẹ̀, mo sì dúró lẹ́yìn ohun tí mo sọ pé ayédèrú ló wà nínú rẹ̀. Ó tún fi kún un pé kò yẹ kí irú àwọn ìbéèrè bẹ́ẹ̀ jẹ́ ohun tó máa yí àwọn ìwé ẹ̀rí ààrẹ ilẹ̀ Nàìjíríà ká. Ọbásanjọ́ ò lágbára òṣèlú kankan, kódà ẹgbẹ́ Àrẹwà
ló gbé dé ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Atiku Abubakar ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ti ṣàlàyé agbára òṣèlú ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú bó ṣe sọ pé Ọbásanjọ́ kò lè jáwé olúborí ní ìpínlẹ̀ rẹ̀ tàbí ní apá gúúsù ìwọ̀ oòrùn lákòókò ìdìbò ààrẹ ọdún 1999 gẹ́gẹ́ bí Tribune ṣe ròyìn. Atiku sọ èyí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́rú láàrin àríyànjiyàn tuntun tó tún bẹ̀rẹ̀ láàrin òun àti Ọbásanjọ́ lórí ìbáṣepọ̀ òṣèlú wọn àti ipa tí ọ̀kọ̀ọ̀kan wọn kó nínú bí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe di ààrẹ ọdún 1999. Atiku sọ pé ní ọdún 1999 kò tilẹ̀ lè jáwé olúborí ní ìpínlẹ̀ rẹ̀ tàbí ní apá gúúsù ìwọ̀ oòrùn, apá àríwá ló sọ di ààrẹ, kò ní agbára ìdìbò kankan. Àríyànjiyàn tuntun yìí jẹ́ apá kan nínú èdè àìyedè tuntun láàrin ààrẹ tẹ́lẹ̀ náà àti igbákejì rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń fẹ̀sùn kan ara wọn nípa ìbáṣepọ̀ òṣèlú wọn àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọdún 1999 sí ọdún 2007. Àríyànjiyàn náà túbọ̀ gbóná lẹ́yìn tí Ọbásanjọ́ ṣàpèjúwe ìpinnu rẹ̀ láti yan Àtíkù gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ní ọdún 1999 gẹ́gẹ́ bí àṣìṣe tó tóbi jùlọ tóun ṣe nínú ìjọba rẹ̀. Ó tún fẹ̀sùn kan Àtíkù pé kò jẹ́ olóòótọ́ sí òun àti pé ó kópa nínú ìgbìyànjú tí wọ́n fẹ́ fi yọ òun kúrò nípò ààrẹ. Ṣùgbọ́n Àtíkù kọ àlàyé Ọbásanjọ́ náà, ó sì fẹ̀sùn kan ààrẹ tẹ́lẹ̀ náà pé ó tún ìtàn kọ gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ àti pé ó ń gbìyànjú láti lo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti kọjá fún àǹfààní òṣèlú rẹ̀ níwájú ìdìbò ọdún 2027. Àtíkù tún dáàbò bo ipa tó kó nínú ìjọba Ọbásanjọ́. Òun ṣe àtìlẹ́yìn fún Ọbásanjọ́ lẹ́yìn tí wọ́n tú sílẹ̀ nínú ẹ̀wọ̀n. Òun sì ṣe ìrànlọ́wọ́ láti ṣàgbékalẹ̀ ètò àti agbára òṣèlú tó ràn wọ́n lọ́wọ́ láti ṣẹ́gun ìdìbò ọdún 1999. Nígbà tó ń sọ̀rọ̀ síwájú nípa ìdìbò ọdún 2027, Àtíkù tẹnumọ́ àwọn àǹfààní àti ọ̀nà tí ó dá sílẹ̀ fún àwọn ọ̀dọ́ Nàìjíríà nígbà tó jẹ́ igbákejì ààrẹ. Ó sọ pé díẹ̀ lára àwọn tó jẹ́ àǹfààní nínú àǹfààní náà ti di gómìnà, mínísítà, olùdarí àti àwọn olórí mìíràn nínú ìjọba. Àtíkù ṣèlérí pé tí àwọn aráàlú bá dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2027, ìjọba òun yóò máa tẹ̀síwájú láti dá àwọn àǹfààní sílẹ̀. Ìjọba òun yóò máa tẹ̀síwájú láti dá àwọn àǹfààní sílẹ̀ fún àwọn ọ̀dọ́ Nàìjíríà kí wọ́n lè ṣiṣẹ́ fún orílẹ̀-èdè náà àti gba ipò aṣáájú. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ń wá ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lẹ́yìn tó ti darapọ̀ mọ́ àwọn olóṣèlú alátakò mìíràn ní ìmúrasílẹ̀ fún ìdìbò gbogbogbò ọdún 2027.